Hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. Hallelujah ló mú mi gòkè nínú ewu. Olúwa hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè odò. Sàṣé kí mi lè wáyà kí mi sọ lórí keyboard. Hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. Olúwa hallelujah ló mú mi gòkè nínú ewu. Hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè odò. Ẹ̀yin ń kọ́. Sẹ́yìn bá ti lè kọrin bóyá kẹ́ ẹ jáde. Olúwa. Aṣọ white mi wà bí ṣùgbọ́n mi fẹ́ wọ̀ ọ́ torí pé tí n bá wọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní màá lé jáde ń bì mí ìjẹ̀dẹ̀ fẹ́ lé wa jáde kò bá dá akẹ́ kọrin yẹn kíákíá báyìí kí n tó wọ aṣọ tẹ́ ẹ̀ bá kọrin màá wọ aṣọ. Hallelujah ló mú mi gòkè àtayéra. Hallelujah ló mú mi gòkè nínú ewu. Olúwa hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè ọyọ́. Ó kẹ́ ẹ̀kan sí. Hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. Olúwa hallelujah ló mú mi gòkè nínú ewu. Hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè ọyọ́. The Bible says in the book of Isaiah chapter 41 verse 13. The Bible says, for I, the Lord thy God, shall hold thy right hand, comma, saying unto thee, comma, fear not, semicolon, I will help thee, full stop. Hey, mommy, I don't know. I really don't feel like doing so much today. Why? Because mo rà àánú gbà lọ́pọ̀lọpọ̀. Ìníire níwájú àwọn ìyá mi, àwọn bàbá mi. Ẹ jọ kí mo ń ṣe tó special náà. Kí lẹ́kọ̀ọ́ mọ́ mi? Kí lẹ́kọ̀ọ́ mọ́ mi? Tẹ́lẹ̀kọ̀ọ́ mọ́ mi? Ọlọ́run ní jẹ́ Ọlọ́run ní jáde. Bámi sọ pé Ọlọ́run ìgbà rẹ o. Ọlọ́run ìgbà rẹ o. Abẹ́rẹ́ mọ́ mi. Ìyàbọ́lá rẹ ló wà wájú mi báyìí. Mi ò lè pè yín ní ẹni evangelist doctor ó ti pọ̀jù lẹ́nu mi. Màmá mi ni màá pè yín, màmá Bọ́lá rẹ. Ẹ bá pàtẹ́wọ́ fún mọ́mì dáadáa. I want to celebrate mommy and likewise I want to celebrate the woman of God. Tí mo ti máa ń wò látijọ́ ìpè ìjọba náà máa dúró síwájú wọn láyé mi. Bí mo ṣe dé airport lánàá tí dígbì ní orí wọn ní prophetess Esther Ajayi àwọn ló lọ láìpẹ́ mo ní yéé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rò pé irú Jerusalem wà wá báyìí wọ̀ náà. Bó mo ṣe mú ìsìn mọ́mí tí mo tún fẹ́ rí àfi ìwé ẹ̀nà bá tún wọlé wá. Ẹ jọ̀ọ́ tó máa ń pè mí ní wòlíì àgbà kì í ṣe lóbi ṣeré. Olúwa pè mí mo rí miss call mo pè padà. Àpèrà wa ni. Ó yẹ yín mọ́ mi. Mo rí miss call mo pè padà. Bí Bọ́lájí ń kọrin kan lẹ́ẹ̀kan. Ìyẹ̀bẹ̀rẹ̀ sí ní ìrò. Mo yan lógo ibi òsì mi dé. Pé mo lè débẹ̀ mo yan lógo. Wọ́n tún wá fi tí wọ́n ní ọba tí ò jẹ́ kó ya wèrè. Ṣùgbọ́n mo dúpẹ́ tèmi pé Ọlọ́run ṣe mí ní wèrè pàtàkì. Ẹ bí mi pé báwo ló ṣe jẹ́ ẹ ṣé mo dúpẹ́. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rí mi tí ẹlòmíà rí mi á pè mí á ní wòlíì àgbà.
ẹlòmíì àrí mi á pè mí á ní Chukwudi ọmọ Ìbàdàn, ẹlòmíì àrí mi á pè mí á ní Pastor JJ, ẹlòmíì á pè mí ní Solomon ọkọ Elizabeth, ẹlòmíì á tún pè mí á ní ó ti ṣe kí ni ó ti kọ́pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n máa ń kan lórí mi nílùú Àkúrẹ́ bí mo ṣe wọlé báyìí torí báyìí ó ní wẹ̀rẹ̀ ire mo fẹ́ kó ìfọ̀tí fún bọ́n mo rántí pé tó bá ti gúùdù nílẹ̀ Yorùbá wọ́n á fi wèrè qualify torí pé fún àpẹẹrẹ nísìnyí tí ìyàwó èèyàn bá mọ ẹ̀fọ́ sè ọkọ a máa fi yangàn á ní ìyàwó mi níbi ká ṣe ọbẹ̀ ẹ̀fọ́ ó ń ṣe wèrè ó ń ṣe wèrè ó gúùd ó ṣe yàtì á máa qualify lóríṣiríṣi báyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ torí pé mo rà àánú gbà àbẹ́ẹ̀rí mi báyìí ìbémi náà rèé mo rántí táìmù kan mo lọ chọ́ọ̀tì kan bí mo ṣe wọlé pásítọ̀ ẹ ní sórí ní àṣálẹ́ yìí mọ́ ṣeré gbìyànjú kó mọ́ ṣeré àdúrà tó gbàdúrà ni ló fẹ́ gbà láṣálẹ́ yìí ó ní di ojú ẹ̀ pa wá ẹnìkan dìmú di ẹnìyàn mú dáadáa ó ní sọ́ọ̀tì dìmú àní bẹ́ẹ̀ ni sà sọ́ọ̀rì dìmú bẹ́ẹ̀ ni sà ó sọ́ọ̀rì gbámú àní bẹ́ẹ̀ ni àti dìmú wọ́n pariwo lọ́wọ́ òkè àìtàdíà ọ̀sọ̀tà àtẹ wọ́n pariwo Olúwa ilé tí mò ń gbé Olúwa rà á fún mi ó yẹ pariwo àdúrà orúkọ Jésù. Mo kọ́ra mọ́ àdúrà yìí bẹ́ẹ̀ ni mò ń gbà Olúwa rà á fún mi Olúwa rà á fún mi nígbà tó yá mo rí pé ẹni tí mo dì mú dúrọ́ọ̀pù ọwọ́ èmi jà ń gbà lọ Olúwa rà á fún mi ilé ìrà á fún mi bọ́jà pariwo Jésù Olúwa wa àmín. Tí mo ṣe àmì báyìí tí mo lajú báyìí láńlọ́ọ̀dù amórí wájú mi ó lè ṣe rèé. ìjẹ́ láti ní ó ní olórí burúkú ni ọ̀rẹ́. So kí lè bá wá ìṣòro alẹ́ ọ̀bá gba sátidé lọ́wọ́ mi bẹ̀ni wà dé Sunday lèmi lọ sórí kí a bá ti parí ìṣòro kí a ní ṣe é sáà máa lọ tààràtà sí igbó tó mẹ́lẹ́gbẹ̀ẹ́ ní ìyá gbogbo ẹgbẹ́ pátápátá ni màá wì lúgbó. Oh God ìjọba mo dúpẹ́ sórí kí mo ṣe kí ni o mo rà àánú gbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé táwọn wà ní church tó bá ní ká promise Olúwa ní ẹ̀bùn pé fún àpẹẹrẹ mo wà ní church kan jọ yẹn pastor yẹn bá ní ẹ̀yin èèyàn mi a fẹ́ kọ́ ilé fún Olúwa ilé yìí á jẹ́ cost wa ní 20 million naira gẹ́gẹ́ bí ọmọ ìjọ yìí èlò kọ́ ọmọ sọ èlò how much èlò ni wàá fi fún Olúwa nínú 20 million yìí ọ̀rọ̀ ìtọ́sí máa kan dáadé ẹ̀ tètè pè mí yes Olúwa lò mí fóògùn rẹ̀ jáde ní bọ́ọ̀rì ọ̀fẹ́ lọ́rùn nínú 20 million tá a fẹ́ kọ́ fún Olúwa yìí tá a wá láti kọ́ ní fún Olúwa yìí dáadé máa gbálẹ́gbá kó máa fún Olúwa ní 900 naira. bábí jókòó kí ló rí nínú 20 million ó máa tọ́ bá náwó ó ti náwó báyìí ó ní praise the Lord and hallelujah ní bọ́ọ̀rì ọ̀fẹ́ lọ́rùn mi ò ní mọ́ọ̀tì tèmi ṣùgbọ́n máa fún Olúwa ní 5 million naira 5 million naira drum and shot ìjà wo lẹ máa fún Olúwa next week máa kọ́ ló dàbò ibi ẹ̀rù ó bá náwó. Yes my brother yes ẹ wá máa pè yes yeah ó bá jà máìkì wọ́n ní pastor nígbà orí ọ̀fẹ́ Ọlọ́run èmi á fún Olúwa ní 90 million naira 90 million naira lọ́mọ jí wọ́n ní rọ́pò títò 90 million pọ̀ ẹjẹ́ ẹ̀yìn Olúwa abáyọ̀lúwa fún mi 2 hours wọ́n ní bọ̀dá 90 million yìí ìjọ́ wo lẹ máa fún wa ó ní kí n tó kú sà wọ́n ní káwọn ni wà á kú wọ́n ní ìrètí ìmọ̀ kò ní dáa fún ẹ tọ́lá yìí bá tó kò ní dáa fún tọ́lá yìí bá tẹ̀lé wa. I want to thank God for grace. Àwọn dáàdi mi tá a ti jọ rìn látàárọ̀
wọ́n understand a lot of things happening to me. I want to thank God because ọ̀rọ̀ Olúwa ṣe mọ́ mi lára. Aṣòro ṣe bí tọ́lọ́run ò lọ́wọ́ sí. Bọ̀ tó bá ti lọ́wọ́ sí, ó yí sí ìbàjẹ́. Dáàdi mi máa ń sọ kán tó kú. Wọ́n á ní nígbà tí wọ́n rí ẹni tó dá pé lẹ̀. Wọ́n á ní òun tó ń pè ní àánú ni. Wọ́n rí ẹni tó dá pé lẹ̀ tó wà òkè. Wọ́n jẹ́ lọ bá yàrá àdúrà ìgbé ẹjọ́ ẹ wá ṣe ààrẹ wa. Ó ní ẹjọ́ ààrẹ ṣe mí aláàárẹ̀ gan la fẹ́ máa wọ̀. Máa gbé ààrẹ ẹ̀bọ̀ lórí ìtẹ́. Ó ní pé torí pé ó rà àánú gbà ni. Kò sí tó bá ti ń ṣe láyé tó bá yàtọ̀ rí àánú gbà. And at least I miss my dad actually. Tí dáàdi tó bá lọ bá dáàdi pé dáàdi mo fẹ́ lọ play ball. Wọ́n wọ̀ láti òkè dé ilẹ̀ báyìí. Wọ́n á ní ṣé o ti gbálẹ̀? Bẹ́ẹ̀ ni sà. Ṣé o ti fọbọ́? Bẹ́ẹ̀ ni sà. Wardrobe ni àwọn tí inú gbogbo ẹ̀. Bàtà bra tó wà ń bẹ̀ ló bá mi kó sí mo ti kó síbẹ̀ sà. Window store lọ́nu mo ti nù sà. Ṣé o ti sùn? Ara sà wọlé kó lọ sùn. Ibi tí wọ́n á fi parí ẹ̀. I want to live here and of course I want to sing a song that God gave me many years ago. I was stranded at a point in my life. Ẹjọ́ màá kàn ra kọrin yẹn ṣe wẹ́rẹ́ ni màá kàn kọ́. Ìgbà tó ọ̀pọ̀lọpọ̀ gbọ́ orin yẹn wọ́n wò pé wòlíì àgbò lè compose irú orin báyìí kò sí tọ́lọ́run ò lè ṣe. Samuel gbọ́wọ́lé Saul òun náà bẹ̀rẹ̀ sí ṣe kí ni o? Ó bẹ̀rẹ̀ sí ṣe kí ni? Ó fèdè fún àbí? Ó bẹ̀rẹ̀ sí ní sàǹtẹ́lẹ̀ bí àwọn wòlíì ó prophesy. Sọ Ọlọ́run náà máa ń fún àwọn èèyàn lẹ́bùn báyẹn. Ó fún mi ní orin kan ní ìgbà kan ní kòríta tí mo di ẹ̀fẹ́ dúró pé tí wọ́n dàbí ẹgbẹ́ bóyá mi fẹ́ mú forward mọ́ sweat là ń rí ariwo là ń rí ṣùgbọ́n kò sí nǹkan kan lágbo ó wà fún mi lórin kan kódà ó wà fún mi pé Olúwa mi yóò dìde nínú ògo rẹ̀ amúnú mi dùn ayígbá mi padà sí rere àwọn mi lẹ́nu ògo abọ́ aṣọ ẹ̀gàn kúrò Olúwa mi yóò dìde nítorí tèmi. Ẹ̀gbọ́rí yìí tóge ẹ̀yìn ẹ̀nu ọ̀nà kí ẹ ti gbé yìí tóge ẹ̀yìn lẹ́kùn ayérayé. Kí ọba ògo kò lè wọlé wá, Olúwa kò lè lọ́dún àti lágbára. Olúwa mi yóò yá. Olúwa mi yóò dìde nínú ògo rẹ̀. Amúnú mi dùn ayígbá mi padà sí rere. Àwọn mi lẹ́rù ògo, àmọ́ aṣọ ẹ̀gàn kúrò.